She's so stressed out. And unfortunately for her, she's married to someone who's not learned. You said my husband is not learned. I agree with you. You can be a graduate and end up with someone that has never been to school. Bóyá den ṣe ti bí dada fún. Tẹ́ bá ju tán sókè fún, tẹ́ gbèsè gbé báyìí, tẹ́ gbèsè gbé báyìí, tẹ́ la sókè, tẹ́ la wálẹ̀. Ààrẹ ẹnu ẹ̀gbọ́n arọ báyìí. Bó bá ń bu gan kò lè gbọ́. Bó ṣe máa dáná fún yín, bó ṣe máa tọ́jú ọmọ yín, bó ṣe máa ṣe, òun ló máa wà. Kò ní ráyè tẹnì kankan. Bàbá ẹ dó ẹ pa. Ó yọ bọ́rìsì ògbó ẹlẹ́ ẹ lọ́wọ́. Gbogbo òtẹ́nu ògbó ẹ, gbogbo jáskẹ́ẹ̀tì ògbó ẹni bàbá ẹ fokó já. Ṣùgbọ́n bá lè jẹ́ pé bóyá kíní yín ò dìde dáadáa lẹ̀ ṣe lè ju. Wọ́n máa ń tàn oríṣiríṣi àgbo oríṣiríṣi wà. Iyabo, I can allow you to compete with my husband. If you beat my husband, I will give you 50 million naira cash. Àgbo kan wà tó ń pè ní àgbo ojúmọ́ta 91,000 náà ta ẹ kọ̀ rà kẹ́ mú tẹ́ bá ti mú ẹ jù fún ẹ jù ní jùkújù ẹ máa rí pé gbogbo ẹ máa set ni. I am not a prostitute like you. Until ìgbà tó gba iPhone 16 ìjọ́ tó gba fóònù yẹn Ìfẹ́mi Adébáyọ̀ ti yọ okólóbó ẹ̀. Ẹ̀yin tèmi ẹ wò eléyìí ni gbàsgbòs láàrin Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin nígbà tẹ́yin náà bá fi máa wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí dópin ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ìfẹ́ ló ní sí tó fi fẹ́ yín tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíni ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdì lára ẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yí. Òjó yọ ẹkùn ẹ látọ̀kan ni kò ti yọ okó ẹ ọ̀rọ̀ ayọ̀ gbọ̀rọ̀ lé mi lọ́wọ́ mo fẹ́ fi orí okó ẹ gbó títí ọlọ́dà. Ó bíbí bíbo ló wà ó dàbí pé àsìkò tí tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀. Ìyábọ̀ Òjó ó yá wèrè gan o ó dẹ̀ ń pé bàbá ọmọ mi lórúkọ ó dẹ̀ ń bú. What she needs typically is help. Is not okay upstairs. Ọmọ èjì tó wà tó ti ń gba oògùn tó ti ń gba abẹ́rẹ́ ọmọ èjì tó wà gbogbo dọ́kúmẹ̀ntì ẹ kún ọwọ́ mi báyìí. Ọkọ Lizzy Anjorin ọkọ tiwantiwa ìwọ bàtẹ ṣèyàwó mo gbé sórí péjì mi mo kí yín ẹ wọlá ọjọ́ yẹn kẹ́ gbọ́ ti tèmi ara Lizzy ò yá. Òǹrè Ìyábọ̀ àṣà 2023 lélẹ̀ patient name Ìyábọ̀ Òjó oògùn tó prescribed for last time rẹ̀ severely impaired Òǹrè wọ́n ló wà impaired. Ẹ̀yin jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn. Primary 4 ló ti gbẹ́rù tó ti sákúrò ní ìwọ ọmọ ọ̀ràn kíran olè ọ̀lẹ́ alápá má ṣiṣẹ́. Ẹ dẹ̀ jókòó sẹ́yìn kó máa ṣẹ̀sìn kó mú tó ń ṣe. You will call him names because you have no one. O ò bá wọn lọ́kọ látàlọ́ ọ̀dàlẹ́ rí. Irú Ìyábọ̀ Òjó ò mọ nǹkan tó ń pè ní good man kò lè mọ̀ tó máa fi kú. I am healed, I am healthy, and I am of a sound mind. Wọ́n tó ní certificate lọ́gbà wòye. O mọ èjì tó ti ń gba abẹ́rẹ́ níyàbọ̀ 36 ló ti wà ní grade 2. Àwa ní tìjú à ń lọ fọkọ lọ́kọ à ń lọ fọmọ ọlọ́mọ à ń lọ fúyàwó yàwó. Òjó ó yẹ kó mọ̀ pé tó bá bu ẹ̀tù orí máa rọ awó. For very first time Òjó máa bá yẹ ẹ̀wì gidi. Onímúbi bọ́rìsì kẹ̀kẹ́. Me right now, nothing that she says, no curse, nothing. The ones I stumble on, because I don't go on her page, but the few ones I stumble on, I just laugh. In fact, there's a guy on TikTok that mimics her so well. The guy is so funny. He's so hilarious. Do you understand? When I stumble on his videos, I laugh my ass out. Like, it's all cruise for me. I don't take nothing that she's saying serious anymore. Nothing. Let me tell you one of the reasons why. Because God has kept blessing me. I am healed, I am healthy, and I am of a sound mind. And I am grateful to God because the blessings that He has blessed me with in 2025, I'm telling you, it's not going to be compared to the blessings He's going to bless me with, and my family and children with in 2026. I'm going to stay positive for my sanity. I'm going to stay positive for my children, for my life, for my family, for everybody around me. That is family. I don't know if I'm making any sense to you guys. I need you, my fans, to just leave her alone. Stop. If you stumble on videos like that, if you know it upsets you, sculpture or laugh it off. Don't take it too serious. Remember, Iyabo Òjó, you are nobody. You have nothing. You are broke. You have no life. You have no education. You have no pedigree. You have no mother. You have no father. You have no children. Your existence in this world is zero. Ọkọ Lizzy Anjorin. Ara ìyàwó yín ò yá. Okay, ara ìyàwó ẹ̀ ò yá. Right? So you can't. Yeah, but can't you just speak Yoruba for crying out loud without mixing it, please?
Okay, so my English fans they don't understand Yoruba. Can you just give me like 5 seconds? I just want to speak Yoruba. Thank you. Okay, so Lizzy Anjorin. This message. Ẹ̀yin lẹni message, right? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fọlọ́run bẹ̀ yín. Ẹ ní láti gbé Lizzy Anjorin ìyàwó yín lọ hospital kó lọ treat ẹ. Ó ní láti sùn, kò tí sùn dáadáa, ojú ẹ̀ máa ń wú ẹ̀, kí ni bójú ẹ̀ ṣe máa ń wú ni, even kó lo foundation, gbogbo ojú ẹ̀ máa ń wú bọ́ máa ń yọ kétékété síta báyìí. So ẹ ní láti gbé lọ hospital kó bá ń gun lábẹ́rẹ́. Tó bá ti gun lábẹ́rẹ́ yẹn, ó máa sùn gan. Tó bá máa fi jí ó lè kọ́kọ́ tún máa ṣàgídí wá ti gun lábẹ́rẹ́ mi. A tún sùn padà. Tó bá yá, tó bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ máa slow, but ẹ má worry. Aftermath ni ohun tí ń recover ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ láti lọ help ẹ torí bó ṣe wà yẹn kó máa jáde síta kó máa ṣépè fún àwọn èèyàn kó máa ṣépè fún ọmọ ọlọ́mọ ó tún ṣépè fún àwọn ọmọ yín mo gbọ́ bẹ́ẹ̀ o àwọn ọmọ bíbí inú yóò ṣépè fún ẹ rí pé kò normal mọ́ báwo ni ọ̀ṣẹ́ máa fẹ́ràn tí wọ́n máa ṣépè fún ọmọ bíbí inú ẹni tó ló fẹ́ òye yín bẹ́yẹn ṣe pẹ́ nìyẹn ò normal mọ́ so á tún wá jáde á tún máa threaten àwọn èèyàn pé òun máa pààyàn òun máa ṣe gbá òun máa ṣe tàtàmẹ́sọ ó tún jáde ó lóun fẹ́ jà fáwọn Yorùbá ṣe rí pé ọ̀rọ̀ ẹ̀ ó ti ní bá ṣe ń sọ yẹn because báyọ̀ ṣe máa jáde tó máa ló fẹ́ jà fún gbogbo Yorùbá jọ kí ló ṣe gbogbo Yorùbá ṣé wọ́n ran iṣẹ́ ni láì ṣe pé bóyá ó jẹ́ position ní honourable speaker of Yorùbá bójọ́ special adviser sáwọn Yorùbá kìíní mi understand mi ò bẹ́ Yorùbá wá bá tó complain fún ṣé pé ọ̀rọ̀ yẹn ò nọ́bà ó dàbí kí n bọ́ tàn sí kìíní mo fẹ́ máa jà fún gbogbo àwọn Ìgbò ṣáwọn Ìgbò kò ní wò pé wọ́n ní pé ó bí bolo wà ó dàbí pé àsìkò tí tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀ sọ ẹ máa rí pé inú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn kò mú orí pípé wá orí ò pé dáadáa mọ́ orí ti yẹ̀ sẹ́gbẹ̀ kò yín torí tó bá pé orí pé ni kò ní máa jáde kó máa sọ pé òun fẹ́ jà fún Yorùbá àṣẹ ẹ̀rọ àwọn Ìgbò ta ló gbéṣẹ́ ràn ṣó ti kọ́kọ́ jà fẹ́yìn tán ṣó ti kọ́kọ́ tọ́jú yín tán ẹ jọ bóyá ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ti bí dáadáa fún un torí nígbà míì ó ń wà bẹ́ẹ̀ fáwọn obìnrin tí kò bá kí ń gba ti bí dáadáa àwọn ọmọdé lè wà lórí àwòrán yìí torí ẹ̀mí ìfẹ́ máa sọ àwọn nǹkan tí kò yẹ kí n máa sọ gẹ́gẹ́ bí abiyamọ bó ti yé yín ṣe mọ̀ pé obìnrin tá bá ti ń dàgbà àkíní yẹn a máa ń fẹ́ gan so tí ìgbà kan wà tèmi náà máa wò pé mo máa ń bínú gan mo wá rò pé bóyá nítorí pé mi ìgbà kíní yẹn dáadáa ni ṣùgbọ́n ẹjọ́ mẹ́ta yìí tí mò ń gbà dáadáa gan mo wá rí i pé mi ò fi bẹ́ẹ̀ bínú mọ́ so ó nídìí so ẹ jọ ẹ try bóyá kẹ máa ṣe kíní yẹn fún torí pé tẹ bá ju tán sókè fún tẹ gbèsègbè báyìí tẹ là sókè tẹ là wálẹ̀ àárẹ̀ lẹ́yìn bó bá kọ́kọ́ ṣọwọ́ kan àárẹ̀ ẹnu ẹ̀gbọ́n àárọ̀ báyìí bọ́ bá ń bu gan kò lè gbọ́ torí pé ó máa ti wà ní cloud 20 mo sì kó tẹ̀dọ̀ sọ̀kalẹ̀ cloud yẹn ẹ̀rín ló máa rí bó ṣe máa fẹ́ dùn yín inú ló máa wá bó ṣe máa dáná fún yín bó ṣe máa tọ́jú ọmọ yín bó ṣe máa ṣe òun ló máa wá kò ní ráyè tẹnì kankan kò yẹ yín bẹ́ẹ̀ so nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn á dáa kẹ́ bá mi jù dáadáa fún bá mi jù bó bá lè jẹ́ pé bóyá kíní yín ò dìde dáadáa lẹ̀ ṣe lè jù wọ́n máa ń ta nǹkan oríṣiríṣi àgbo oríṣiríṣi wà àgbo kan wà tó ń pè ní àgbo ojúmọ̀ta 91,000 náà ń ta ẹ̀kọ́ rà á kẹ́ mú tẹ́ bá ti mú ẹjù fún ẹjù ní jùkújù ẹ máa rí pé gbogbo ẹ máa sẹ́ẹ̀tì ni wàláì àgbo ojúmọ̀ta 91,000 ẹ rà á kẹ́ mú Ọlọ́run á wà òkè wàláì tàlà ẹ bá mi lò ó fún tẹ́ bá ti lò ó fún Liz ó máa wà òkè ara ẹ máa wálẹ̀ ara ẹ tó ń gbóná yẹn ó máa tutù torí gbogbo ìgbà míì ti bá kọ̀ọ̀rọ̀ àánú ẹ̀ máa ń ṣe mí máa kọ̀ọ̀rọ̀ ojú ẹ̀ tó wú nínú jígí ẹ̀mọ́ fún àwọn kíní windscreen tó máa ń gbé sójú yẹn ojú ẹ̀ máa ń wúnú ẹ̀ gilibọ̀ báyìí máa wọ̀ pé torí Ọlọ́run ta ló wá aṣọmọ yìí báyìí torí Ọlọ́run ẹ jọ ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìgbà tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíní ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yí ó lè jẹ́ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ torí nígbà míì wà tí wọ́n bá lọ ṣe ní bí kò ṣe kí wọ́n ṣe ó lè lọ gbòdì kí ó dẹ̀ gbé tó wáyé kó ń gbòdìlà rẹ̀ ni ẹ̀yin gbẹ́ lọ ṣẹ́ẹ̀kì ara yín bẹ́ẹ̀ bá ti wá ṣẹ́ẹ̀kì ara yín tán lè ti ṣẹ́ẹ̀kì ara yín tán kí wọ́n padà ṣẹ́ẹ̀kì ara tiẹ̀ ó ní ìdí àgbo ìdúmọ̀tà ni bẹ́ẹ̀ ni wọ́n ń tà bẹ́ẹ̀ bá dé ìdúmọ̀tà ẹ máa rí àgbo yẹn lò ó kẹ́ mú kẹ́ kì mọ́lẹ̀ kẹ́ fún ní gbogbo áńgù kẹ́ jẹ́ kí gbogbo ara ẹ̀ kó wálẹ̀ gbogbo ara ẹ̀ pé ọjọ́ tẹ́jọ́ ń lọ sí kíní mẹ́sà ìgbẹ́ bó ṣe ń rìn tó ká ẹ̀yìn báyìí ó ká ìyẹn ni mo fi mọ̀ pé nǹkan kan ti kù sára ọmọ yìí bó tó ká ẹ̀yìn báyìí tó ṣe báyìí tó rìn lọ bẹ́ẹ̀ ni tí ẹ mọ̀ ẹ ló ti pé 91 ẹ bá mi wá àgbo yẹn fún 91 ló ń pa àgbo yẹn tẹ bá ti dé 91 dẹ̀ ló ń tà tẹ bá ti lu àgbo yẹn fún báyìí wàláì gbogbo ẹ̀yìn ẹ̀ tó ká yẹn ó máa nà ni kò ní ráyè tẹ̀ nìkan kan ó máa rẹ́rìn náà yóò máa bèèrè ẹ̀yin mi ṣe ń fẹ́ yín ẹ̀yin mi ṣe ń rìn ó bèbè kò yẹ yín bẹ́ẹ̀ ẹ lò ó ẹ jọ wàláì
mi wá bú yín o mo wá bẹ̀ yín kẹ́ bá mi tọ́jú èèyàn mi ẹ bá mi tọ́jú èèyàn mi ẹ jọ̀ọ́ Lizzy Anjorin ẹ bá mi tọ́jú ẹ ṣàánú ẹ jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn ṣó dá kí wọ́n máa ṣẹ̀sìn lójoojúmọ́ lórí social media ẹ má yẹ kí wọ́n máa ṣẹ̀sìn lórí social media lójoojúmọ́ kí wọ́n dẹ̀ jáde kó dẹ̀ máa kú Ọlọ́run nìkan ló mọ iye foundation tí ọmọ yẹn ti rà báyìí Ọlọ́run nìkan ló mọ iye foundation tó ti rà tá a ṣan foundation sójú nígbà mi kò ní wọ foundation a wá gbé ìgò yẹn sójú báyìí gbogbo aṣọ tó ní nínú ilé ẹ̀tọ́ ẹ kó tà gbogbo aṣọ tó rán tó ẹ kó máa tà fáwọn kọ́sítọ́mà ó ti wọ gbogbo ẹ̀tàn láti fi ṣe show ẹ ṣàánú ọmọ yìí ẹ ṣàánú ọmọ yìí ọkọ Lizzy ẹ̀yin náà la máa bẹ̀ ẹ̀yin la máa bẹ̀ ẹ jọ̀ọ́ nígbà tẹ́ fẹ́ fẹ́ ọmọ wa bẹ́ẹ̀ báyìí kọ́ lẹ ṣe rí ọmọ wa máa ń múra dáadáa tó máa polówó ọjà tó máa jó tèmi náà máa ń wọ̀ nígbà máa ń rẹ́rìn pé ọmọ yìí mo lè láì bó ṣe ń tajà o ìgbà yóò yẹ ẹ̀kẹ́ ẹmọ ara ẹ̀ dán ó ṣe gbogbo ẹ̀ nígbà yẹn lẹ mọ̀ ẹ wá mọ̀ tán kí lẹ mọ̀ tán tẹ gbé báyìí kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ èmi ń bá bẹ̀bẹ̀ ni ẹ má wò ń ràn mọ́ ẹ dẹ̀ jókòó sẹ́yìn kó máa ṣẹ̀ sí kó mọ̀ ohun tó ń ṣe Ọlọ́run kò mọ̀ ohun tó ń ṣe mi gan tí mò ń bínú sí ṣe mọ̀ mo la ẹ̀wọ̀n sí mo fẹ́ ẹ̀pù yín tó ti bá gbé lọ court tá bá máa fi lọ court dé wọ́n jọ máa sọ fún àwọn méjì pé ká má bùra mọ́ ṣe mọ̀ pé mo ti yọ wàhálà kúrò nínú ayé ẹ̀ nìyẹn nígbà tá a bá dé tádájọ́ bá ní ọkẹ́ ẹ̀yin méjèèjì ẹ má sọ̀rọ̀ ara yín mọ́ ṣe mọ̀ pé dákẹ́ ọ̀rọ̀ tèmi ẹ pé mo ti bá ń yọ wàhálà kan kúrò nínú ayé ẹ̀ ṣùgbọ́n ó sì ní wàhálà tó pọ̀ nítorí àwọn tó ń ba fà á pọ̀ àwọn tó ń bájà pọ̀ bẹ́lẹ̀ bá bu àgbẹ̀ àbù bẹ́lẹ̀ bá bu àbí àbù bẹ́lẹ̀ bá gbẹ èèyàn mẹ́rin ló fẹ́ bú ẹ jọ̀ọ́ dádì wa ń bẹ̀yìn ní sà ìkúnlẹ̀ mi rè dọ̀bálẹ̀ mi rè ẹ jọ̀ọ́ dádì wa mo ń bẹ̀yìn mo mọ̀ pé torí tí mo ṣe sọ Yorùbá o ní tí ní mi sọ Yorùbá lè nìbọn torí tí mo ṣe sọ Yorùbá ẹ jọ̀ọ́ dádì wa ọkọ Lizzy Anjorin ọkọ tiwantiwa ìwọ́n gbà tẹ̀ ṣèyàwó mo gbé yín sórí péjì mi mo kí yín ẹ jọ̀ọ́ ẹ wọlá ọjọ́ yẹn kẹ́ gbọ́ ti tèmi ara Lizzy ò yá ara ò yá ẹ má ikú gbọ́ ọkọ tí mo sọ fún yín ẹ má jẹ́ kó gbọ́ tó bá gbọ́ ó lè lọ sàkúrò ńlẹ̀ fún yín ara Lizzy ò yá ṣùgbọ́n tẹ bá ní ìdí àwọn tó máa bá yín gbé lọ sọ́spítù ẹ jẹ́ kí n mọ̀ ó ti yẹ́yìn bẹ́ẹ̀ yẹn sìn wọ́n máa wá gún lábẹ́rẹ́ wá gbé lọ wọ́n máa dè mọ́lẹ̀ wá gbé lọ wá lọ tírètì ẹ̀ wá fún lábẹ́rẹ́ ó máa sùn tó bá máa fi jí àárẹ̀ àwa òkè ẹ má jẹ́ kó gbọ́ tí mo bá yín sọ ẹ má sọ fún ẹ má jẹ́ kó gbọ́ ọ ẹ̀yin ni kẹ́ gbọ́ ó ti yẹ́yìn sìn wọ́n á gbé lọ wá tírètì ẹ̀ tó bá máa fi yá tó bá máa fi padà dé àárẹ̀ àwa òkè ṣe ti gbọ́ dádì wa onídàá max ṣe ti gbọ́ dádì wa ṣe ti gbọ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ bá tọ́jú ẹ má jẹ́ kó gbọ́ rárá ó tí mo bá ẹjọ́ kó wá mọ́ sínú mọ́ sí kó wọn lọ́rọ̀ tí mo bá yín sọ èmi àti yín nìkan ni ẹ má jẹ́ kó gbọ́ nǹkan tí mo bá yín sọ ẹ ṣàánú wa. Imagine tí mi ò bá kówó lè ra Mr. Lawal kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira gọ́vnà wà lọ́wọ́ mi sẹ́nìtì wà lọ́wọ́ mi kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi àdóra wa o irú ọkùnrin tí Iyabo Òjó ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o Mr. D mi tún fún ẹ lóbò mi mọ́ kí ló mú Mr. D ìyá dànù kí ló mú bẹ́ńdínlò láwọ̀ èso fi sọ pé àkànọ́bà malia olóògùn Florida àbí kò dẹ̀ ń bú bàbẹ́ ò ń subject bàbẹ́ ò dẹ̀ lóògùn so mo fẹ́ mọ tí mo fi ràrín fún lọ́wọ́ olórí burúkú Òjó mo fẹ́ mọ tí mo rà nígbà Iyabo Alice Òjó remember Iyabo Òjó you are nobody you have nothing you are broke you have no life you have no education you have no pedigree you have no mother you have no father you have no children your existence in this world is 0 minus 0 equals to minus 0.0. òrọ́kùnrin bẹ́ẹ̀ lò gbàrí láyé ẹ̀ wọn dáná lórí ẹ̀rí ẹni Lizzy ìwọ ló gbé ọkọ Lizzy ìwọ ló ṣèyàwó fún Lawal Iyabo ọkùnrin tó bá jọkùnrin tó bá dáa èèyàn máa ń kówó lé lórí ni ṣé bí wọn náà raṣọ 13 fún lórí burúkú ọkùnrin tó lọ rẹ́ǹtì fọmọ ẹ̀ ṣé bó lórí burúkú ẹ lọ rẹ́ǹtì aṣọ 13 fún lórí burúkú ọkùnrin tẹ́ ń padà gbé boys quarter lẹ́nu ó tí olórí burúkú backup singer Tanzania kò tí olórí burúkú padà dẹni tó ń ya short video kiri àdúgbò ni wá gbọ́ Iyabo wá gbọ́ nǹkan tó sọ nípa bàbá ọmọ ẹ̀ ọ̀rọ̀ tó sọ ní máa play ẹ máa tẹ̀lé mi bọ̀ meanwhile ká tó continue
mo fẹ́ kẹ́ wo document Iyabo Ojo. So gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Iyabo Ojo àbí ṣé ká kọ́kọ́ parí show yìí ṣé kí n gbé ọ̀rọ̀ tó sọ sí bàbá ọmọ ẹ̀ wá bí Iyabo Ojo ṣe júwe bàbá ọmọ ẹ̀ ṣé kí n kọ́kọ́ gbé yẹn wá before certificate wèrè Iyabo àbí kọ́kọ́ gbé certificate wèrè Iyabo Ojo wá. I'm telling you tonight, as a very hardworking woman, get yourself a good man. It is very important. I keep telling you ladies, gbogbo yín tẹ́ ń wò mí, mo ní tẹ́ ẹ bá débi kan, tẹ́ ẹ bá ṣiṣẹ́ débi kan, you need a good man by your side. Irú Iyabo Ojo mọ nǹkan tó ń pè ní good man, kò lè mọ̀ tó máa fi kú. As a woman, tọ́lọ́run bá pèsè fún ẹ, ọkùnrin tó sọ ẹ́ dé èèyàn, bí Lawal ṣe sọ mí dé èèyàn. It is never a sin for you to settle down and put your head down for such man. Kò lè bá gba blessings. Am I communicating? It is never a sin, and it will never be a sin for you to go back to a man that made you. Am I communicating? I loved my husband. Èmi mo san dáórì ẹ̀ ṣe bówó mi ló gbé. Ńgbà tí mo rí pọ́kùnrin gidi ni tí mo ti lélẹ̀, ńgbà tí mo ti lọ sílùú mi tí mo ti lé sílẹ̀ tó ti sọ fún mi wípé owó wà ńbẹ̀, ọmọ wà ńbẹ̀, ó tún kó estate dání. Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family wọn, ẹ jọ̀ọ́ mo fẹ́ ra Mr. Lawal, wọ́n dẹ̀ ní mú 10,000 naira, wọ́n ní 100,000 naira wá, mo dẹ̀ kó 10 billion lẹ̀. Mi ò dẹ̀ pàdánù owó tí mo kó sílẹ̀. Tóbìnrin gidi bá pàdé ọkùnrin gidi, owó gidi lẹ̀ kó ra, wàá jèrè ẹ̀. Imagine tí mi ò bá kówó lẹ̀ ra Mr. Lawal, kéèyàn tó lè ra ọkùnrin ní 10 billion naira. Iyabo, ọjọ́ tó ti dáyé tó ṣiṣẹ́ 10,000 naira ni. Nígbà tí mo dẹ̀ ra ní 10 billion naira láàrin oṣù kan ó dẹ̀ yín wọ́. Bọ́n ṣe sọ nílùú mi, ìgbà tó da fá nílùú mi, gọ́vnà wà lọ́wọ́ mi, sẹ́nìtì wà lọ́wọ́ mi, kò sọ́kùnrin tí ò sí lọ́wọ́ mi. Àdóra wa o, bọ̀tájọ́ wà ní gógó, wọ́n ní padà sọ́dọ̀ èlé. Màmá ẹ̀ ti ní kó o fẹ́ èlé. Màmá ẹ̀ tó ní kó o fẹ́ èlé mọ̀ nǹkan tó ń sọ. Màmá ẹ̀ mọ̀ tó ń sọ. You don't understand? Mo dẹ̀ lọ sọ́dọ̀ àwọn family Mr. Lawal. Èlò 100,000 pẹ̀. Ọkùnrin tó sọ pé ó máa yọ owó, ó máa yọ ọmọ, ó máa yọ estate. Mo dẹ̀ kó 10 billion naira ni. Ó dẹ̀ yín wọ́. Àárín oṣù kan mo ti rówó mi padà. Orí èrè ni mo wà. Orí géènì ni mo ṣì wà báyìí. Kọ́ ló ń fún wa lẹ́mìí gígùn tí màá fi jẹ géènì mi pẹ́. You don't understand? So I am saying this to ẹ̀yin obìnrin tí Ọlọ́run ti gbéga tẹ́ ẹ̀dẹ̀ mọ ọkùnrin tó lóyà sí ní. Irú ọkùnrin tí Iyabo Ojo ń wá kọ́ ni Lizzy Anjorin máa fẹ́ o. Èmi ò wá ànóde Maliam. Ẹ̀rí bí Benny Roller Waist ṣe fi Iyabo Ojo ṣẹ̀sìn lọ́dọ̀ Daddy Freeze. Ó ní àkàlẹ́fà Maliam. Ẹ̀rí bí honourable tó fẹ́ kú sí lọ́rùn. Honourable kọ́dà tó wà l'Abuja. Mr. G tí Iyabo Ojo ti parọ́ fún wa lọ́dọ̀ Gistlover. Ó ti àbí ẹ̀ka sórí yẹn gbà lọ́dọ̀ Gistlover. Ṣé wo ká? Ó ló ti ra diamond ring fóun, ó ti ra àbálọ àbábọ̀. Nǹkan tá à ń gbọ́ ni pé Gino mi tún ní fún ẹ lóbẹ̀ mi. Sorry mo dárúkọ yín bọ̀dá mi ẹ má bínú. I'm sorry. Bọ̀dá mi ẹ má bínú. Mr. D mi tún fún ẹ lóbò mi mọ́. Kí ló mú Mr. D ìyá dànù? Kí ló mú Benny Roller Waist tó fi sọ pé àkànọ́bà Malia? Torí òkú Mohbad ló di ọwọ́ Benny Roller Waist wọn. Irú quality táwa ń wá lára ọkùnrin kọ́ ni irú àwọn Iyabo Ojo ń wá. Àwọn ọkùnrin tíyàwó wọn ti ṣiṣẹ́ abiyamọ lórí wọn, tíyàwó wọn ti sọ dolówó làwọn Iyabo Ojo máa ń wá. Àwọn ọkùnrin tó sọ obìnrin dolówó ọlọ́rọ̀ nírú àwa ń wá, torí ọkùnrin tó bá lè build irú Lizzy ó lè build gbogbo universe. Am I communicating? Am I communicating? Má tẹ̀lé ẹnu lórí social media. Má tẹ̀lé social media validation. Tó o bá ti jẹ́ obìnrin akíkanjú tó o mọṣẹ́ ṣe, o need assistance. O need ọkùnrin tó lè bẹ build empire. Because irú àwọn Iyabo Ojo máa bẹ ẹ̀ṣọ́ rẹ̀. Wọ́n á gba owó lọ́wọ́ ẹ títí tó wọ́n máa jọ́ tó bá ti ṣe ìkórìíre, wọ́n máa pa ẹ́ dànù ni. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Iyabo Ojo sọ nípa bàbá ọmọ ẹ̀
tí Iyabo Ojo dẹ̀ sọ nípa ara ẹ̀. Ojo ò sí lé, Ojo lè, Ojo gbébọn Ojo amúrọ̀bà. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ tẹ̀lé mi ká lọ. Iyabo, ọmọ ọdún mélòó ló sọ pé ó wà jàre? Ìwọ ṣé kí n play video yẹn tán? Ṣé kí n play bẹ̀ tán? Ṣé kí n play ẹ̀ tán kí n lè bá fàyè dáadáa? Play ẹ̀ tán. She's so stressed out. And unfortunately for her, she's married to someone who's not learned. Okay. She's married to someone either is ignoring the signs Okay. or he's just not interested in getting her help. Because Iyabo, it's not that he's ignoring me, but he has not been able to see this type of certificates. Mabo, why was certificate? Ìwọ ló ní àbí ìwọ kọ́? Iyabo, ṣé ìwọ ló ní certificate yìí àbí ìwọ kọ́? Ṣé ìwọ kọ́ rẹ̀? Ti 2023 ẹ̀rí, ti 2023 ẹ̀rí, patient Iyabo Ojo, history, wo, ṣé ìwọ kọ́ ló ní? Of present illness, wo, psychopilori tán pè, wo, ṣé ìwọ ló ní àbí ìwọ kọ́? Family history, wo family history ẹ ti 2023 ẹ̀rí, wo family history ẹ, wo strong medical, wo òun rè ti 2023 ẹ̀rí, wo history paranoid, wo schizophrenia, wo òun rè àbó nǹkan rè, ṣó nǹkan rè history, wo òun rè long time symptoms including delusion, obsession, ṣé bóun rè àbó nǹkan rè, ṣó nǹkan rè ṣe history ẹ̀kọ́ rè àṣà 2023 rè mo ní mi lọ́wọ́ lára àwọn nǹkan tó submit sí kóòtù nìyẹn ẹ má bínú ẹ̀yìn mi lára àwọn nǹkan tó submit sí kóòtù nìyẹn wọn rè. Ẹ bá mi pè Mr. Ojo ìyẹn olórí burúkú Ojo tó máa ń jí ọmọ ẹdìyẹ gbé. Ẹ bá mi pè é ẹni kó wá gbọ́ nǹkan tí ìyá ọmọ ẹ̀ ìyẹn olórí burúkú Iyabo Alice Ojo, ìyá pìrìsìpù òjijì, ìyá Festus onígbáná, grandma Rakim ikú rèwerèwe, ẹ bá mi pè pé kó tó wá gbọ́ tuntun. For very first time Ojo máa bá yẹ ẹ̀wí gidi, at least ọlọ́mọ lọ́wọ́ olórí burúkú yìí náà. Ojo ó yẹ kó mọ̀ pé tán bá bu ẹ̀tù orí máa rọ awó. You don't understand? For the fact that we are not evil, àwa ò mọ̀ kó yẹ ká lọ fún ẹ Ojo olórí pẹ́tẹ́kì bíi bàǹtẹ́ ọ̀bọ. Àwa ò mọ̀ torí àwa ò níkà, àwa ní tìjú, àwa gbọ́ràn, àwọn òbí gidi ló bí wa. À ń lọ fọ́kọ lọ́kọ, à ń lọ fọ́mọ ọlọ́mọ, à ń lọ fúyàwó yàwó, à ń lọ fáyé aláyé. But àwa ṣẹ̀ṣẹ̀ gbọ́n débẹ̀ ni pé ọ̀rọ̀ náà kàn ẹ́. Ojo ó ṣàrí pé lórí burúkú ní ìyá ọmọ ẹ̀, ó rí pé wèrè níyá ẹ̀, ó ní mú bí bọ́rìsì kẹ̀kẹ́. Ojo bọ́ síbí ọdún kẹfà rèé, mi mọ tọkọ mi ṣe fún, mi mọ tí bàbá ọmọ tèmi ṣe fún, bàbá ọmọ ò dẹ̀ ju bàbá ọmọ lọ. Ojo gbé ẹkùn ẹ síta kó yọ látọ̀ọ̀kan, má da yé mi láàmú Ojo, yọ ẹkùn ẹ látọ̀ọ̀kan ní kó o ti yọ okó ẹ, ọ̀rọ̀ ayọ̀ gbọ́rọ̀ lé mi lọ́wọ́. Lálẹ́ yìí Ojo mo fẹ́ fi orí okó ẹ gbó títí ọlọ́dà bọ́ pátá, má ní mi lára. Ojo sí nílé, ọmọ ẹ̀dìyẹ grow. Ojo is around, gbogbo ẹ̀dìyẹ disappear, bóde máa bọ́ ń ta. Remember, I have never come for Iyabo Ojo's baby father. I'm sorry. It's because me, I'm not wicked. Because I don't know how to go for people's family. Àwọn òbí gidi ló bí mi. But ó ti yé mi. A ti débẹ̀. Iyabo Ojo, bàbá ọmọ ẹ pè síta kó wá gbọ́n tó ṣe kí n tó wọnú ayé lọ pẹ̀lú ẹ̀. Ojo rí ilékulẹ́já, ẹ bá mi pè síta. Àwa ò ní fanbase tó ń pààyàn, fanbase tó kọ́lé làwa ń lò. Ọdún kẹfà rèé ṣá, àfi bí ògùn. Ẹ já gbọ́n nǹkan tán ní Iyabo Ojo sọ. Iyabo gbóhùn sókè. Òun dà lọ́dà ẹ̀kọ́ rẹ̀, mo ń gbọ́. see, I'm sleeping. I'm eating fine. I'm okay. Okay, you are eating fine, you are okay.
bó ṣe ń sọ̀rọ̀ gan wọ́n pẹ̀lẹ́ aṣọ́wọ̀ ìyá àti bàbá ẹ̀ ló ti jogún ranjú pẹ̀lẹ́ ọmọ akíkanjú olórí burúkú ọmọ jogún wèrè má kẹ̀dẹ̀já hoh ẹ̀yin mélòó lẹ láìka aṣọ tí mo wọlé nìyẹn ẹ̀yin mélòó lẹ láìka aṣọ yẹn ó beautiful no doubt the gele the fabric the shoe and bag the jewelry. This fight is of God. It's not of man. Okay. Do you understand? It's of God. Okay. It's only God that can heal her. It's only God that can strengthen her. So, she's going to come up with, manipulative things, defaming, so many things that she's going to come up with. Aṣọ ńlá ni o. Akíndélé Ajíbíkẹ́ aṣọ ńlá ni o. Ẹ ti rí rope tó wà lára ẹ̀ round. Aṣọ ńlá ni. Mo ṣe sọ pé bọ̀kù wọn aṣọ tó dùn ní. Ìyábọ̀ a ní a máa reveal dọ́kúmẹ̀ntì ẹ̀ lẹ́nu. Ẹ ṣáà máa gbọ́. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ fún mi? Ẹ fọkàn balẹ̀. Ẹ fọkàn balẹ̀. Ẹ fi ọkàn. Gbogbo ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ sọ́kọ mi. Ohun tó sọ sí bàbá ọmọ ẹ̀ náà ni ẹ mọ̀ èmi ò ń ṣe show fún mi. I don't go for people. Èmi ò dé rárá bú fún yàn. I crossed that child. I've never seen a day I did a video because anybody's child. I can't even, sometimes she says something and I'm like, really? When did this happen? What oh yeah, we always when did this happen? When did you want? How would you know when it happens? A máa sọ fáwọn èèyàn kó o ti 48 period no. Ọgbọ́n document ẹ wà lọ́wọ́ olùkú submit. I'll make it easy. Ṣé bí báyìí ló ti sọ? She's going to come up with different stories every day. Now she's been repeating and recooking and repeating and recooking ní ọkàn mi. Ibi tí mo ń lọ ni kí n máa lọ. Ẹ jọ ṣé àárí èèyàn kankan tó mọ Òjó ń bí ni. Ìyẹn baby father Iyabo Alice Òjó. Ṣé àárí èèyàn kankan tó mọ? Kò sẹ́nibọ́dì tó mọ̀ ni. Àìṣe ẹ mọ̀ ó yẹ tàgé. Ẹni phone number mi ní wáyé tí ẹ bá mi pè. Ẹ̀yin máa wo ti yín ẹ̀yin yàn. Ẹ máa wo. Ẹ máa wo ti yín. Plastering same stories. Olórí burúkú ṣóyìnbó tán ló wá sọ náà rè. Iyabo Òjó. Ṣóyìnbó tí jókòó tadé fún wa rè pé ìwọ sóyìnbó. Ìwọ tó lè construct sentence. Since you've been going to broadcast, you've been messing up because you have nothing here. You left home when you were in primary 4. Gbogbo mọ́tò tó dẹ̀ ń gbà o ò ní owó àti mẹ̀tẹ́ẹ̀nì. Ìwọ ló poor jù nínú gbogbo tó ń ṣe tíátà. Ìwọ ló tálíkà jù. Ó dẹ̀ ó rò rẹ̀ pin. Máa gbọ́ lọ. Saying it in different ways every day of my life. This video I'm doing now myself, I'm already getting tired. So I can't see myself sitting like this. Ṣé ń gbọ́ Ọlọ́run wà get tired. Àmọ́ gbà tó kú Mohbad mówó wọlé. Thank you. Everybody that donate for Mohbad. Whiskey. Ìgbà tó ń gbé gbogbo wọn. Ẹ rántí èyí tó ń kọ hip hop yẹn náà. Ebi yẹn náà fún ẹ ní màálù. Ẹ lọ gbogbo àwọn onítíátà tó lórin tó súnmọ́ Ìyábọ̀. Kò sí tí Iyabo Òjó ń gbowó oúnjẹ lọ́wọ́ wọn. Èyí tó gbé owó ẹ̀ jáde lọ́dà Gistlover. Ṣé kò fún Iyabo Òjó màálù? Ẹ lọ wò ó. I am free to say whatever I want to say and I'm free to use any language I want to use. I'm a graduate. I'm not just a graduate. You don't understand? I've been an activist. Olóṣòlódó máa ń ṣe activist in university. Mo ń bèèrè lọ́wọ́ yín, since you've been seeing my podcast, have you ever seen me messed up? Have you ever seen me blowing any blunder? Have you ever seen me committing any... Have you ever seen it? If you want to know how brilliant someone is, you cannot judge them based on when they are staging shows. If I'm staging show, I can do anything to make crowd to be here. I can say anything is a free word. I just want you to feel me that I'm a very natural person. You don't understand? The best way to know how eloquent, how brilliant, and how smooth someone is when you see them on broadcast. When you see them on broadcast and they are so smooth, believe me, they are smooth. It is not this illiterate, this hopeless illiterate that left home. At what age? This one that ran away from home when she was primary 4, that will be pushing us around. You know me, I'm a very straightforward person. You know me. I don't care. I don't judge people. Because I will say anything, I will do anything. I'm doing my business and I'm facing my business so hard. You don't understand? So it's not this illiterate that will be pushing us around. Someone cannot speak English. Imagine you that dropped out at primary 4 and now challenging a BSc holder at that. And not just a BSc holder. Someone that was very, very active. Someone that contested so many times.
someone that won many awards home and abroad, someone that was being recognized by state governments while she was in school. So is this hopeless illiterate that nobody knows her? If not for Yoruba film, omi enya wo enya paro. Tí ó bá sáwọn tó ń folórí burúkú yìí ṣe crowd. Ta ló mọ̀ Iyabo Ojo? Fíìmù wo ni Iyabo Ojo ṣe? Ẹ mọ̀ pé gbogbo achievement wọn ní lára. Wọ́n fún wa ní doctorate, wọ́n fún wa ní gbá, wọ́n fún wa láwo, wọ́n fún wa ní kòkò bàbá ṣàṣọ. Go and check out my podcast and go and check out all of them. Go and, if you want to know how smooth any celebrity is, go and listen to their podcast. That is when you will know the one that is very grounded and sound among them. Not sitting on social media. Olórí burúkú pàtàkì lè tó jókòó láàrin ìṣẹ́jú kan tó bẹ̀rẹ̀ sí ní ka paper ẹ̀rí pé ó ń ka paper níwájú yín. This hopeless illiterate will be now be telling us that Lizzy Anjorin cannot speak English. Kí ló wá fi jáde school? Kí ló wá fi ṣe activist ní school? Kí ló wá fi ń kanlẹ̀kùn káàkiri ayé? She cannot speak English. Ó dẹ̀ jẹ́ èèyàn. Ẹ máa jẹ́ kó lórí burúkú tó jáde tó sákò lé ní primary 4 tí bàbá ẹ̀ ti fògbò yọ bọ́dì sí ògbó ẹ̀. Ẹ máa jẹ́ kó push yàn rán. Ẹ já máa lọ síbi tá à ń lọ. Àwa òun ṣẹgbẹ́ oníbàárà. I can commit kò anybody. I can say anything. English or Yoruba Ego. I can speak anything. You don't understand? So if you want to know how brilliant I am, go and check my podcast. Go back. As you can see, I don't roll with social media validation. I don't have WhatsApp group like Iyabo do. You don't understand? Ìwọ tó bá dé ní ìjèrè ọmọ ẹ, orúkọ tó bá wùn ẹ́ ni kó pè mí. Ó ti yé. Orúkọ tó bá ti wùn ẹ́ ni kó pè mí. Ìwọ tó bá ní ìjèrè ọmọ ẹ. Torí pé ìtó yẹ káwọn ọmọ ẹ learn láti lọ sí school, wọ́n kọ́ṣẹ́ ọwọ́, wọ́n jẹ́ èèyàn. Wọ́n á máa bá wọn bú Lizzy torí pé ò ní jẹun ọmọ. You don't understand? I have been to kí ló kọ bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ ta lọ podcast. I have been to Chudi. I've been to Chudi platform. I've been to TVC. I've been to kí ló kọ bọ̀ lọ́yà yìí. Timi Agbaje. I've been to many podcasts. Some of them are to test my level of integrity. Some of these podcasts are to test my level of, you know. But wọ́n bá mi bẹ̀ ọ́ díà. Wọ́n ti rò pé tá bá lọ bẹ̀ á máa lọ tàbọn. Some of them are set up, you know, láti yẹ̀yẹ́ wa. But wọ́n mọ̀ pa wà grounded. Oníṣòwò ni mí. Kán tó lè fún yàn ní doctorate in business administration. No be wasa. Àwọn tó fún mi ní doctorate wọ́n mọ̀ pé ó wà lórí mi. So I can decide to do anything. I can decide to speak anything. I can decide to say anything. You don't understand? So Iyabo Ojo tó jáde kúrò lé ní primary 4. Ó ṣì lọ. I'm doing videos every day to respond to a lunatic. A lunatic, you say? Bọ̀gbà tó lórí burúkú fi wá gbowó. Sorry, both English and Yoruba. To bá fẹ́ mọ celebrity to sound, go and listen to their podcast. Check their platform, check their page. Check out what they rock, what they wear. From their earring, their jewelry, their clothes, their shoe and bags, their cars. You don't understand? That is when you know, okay, this one is grounded. Iyabo Ojo, mi sọ fún yín pé kíní ló lọ. Wọ́n ti pè wá láàárọ̀ ibi tó lọ dé sí. Mi sọ fún yín pé short stay níbi tó wà, ó jẹ́ owó ọ̀sẹ̀ kan. Wọ́n sọ pé ó lọ Tanzania, tó bá dé òun máa sanwó. I can see myself sitting down every day and analyze. Or you can sit down every day to use Mohbad to collect donation. You can sit down every day to lie against Naira Marley just because you are looking for money. You can sit down for good 10 years for Baba Ijesha and Co. A máa gbé dọ́kúmẹ̀ntì wèrè ẹ̀ wálé ní tá a máa fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹ̀yin ẹ fọkàn balẹ̀. Ẹ dúró tán. It's just crazy. It's just crazy. Common sentence only express are hopeless idiot. It's just fancy. There's no need to judge her. There's no need to respect her. They just leave her. Let her be. She's not okay. She's not well. And she's not going to fall. So until she gets treatment. So just leave her. Schizophrenia is... Ṣebí Iyabo,
document ẹ wà mí a máa fọ lójú fún ẹ lálẹ́ history ìyá history ìwọ ló kú submit ẹ sí dán ìwọ ló submit ẹ sí kóòtù a máa gbé síta lálẹ́ mo ti lọ wá document yẹn mo ti rá àwọn kọ̀ọ̀kan mo ti snap ẹ máa gbé síta lálẹ́ so that àwọn èèyàn á lè attach ẹ mọ́. Yeah. I don't know if I'm getting the pronunciation right, and if I'm not, please just check it out. Just check it out. Just check it out. I hope you are getting the kilo interpretation right. When is this saga going to end? Mo fẹ́ block olórí kúkú tó ní when is this saga going to end? Admin bá mi block ẹ̀ tó ní when is this saga going to end? It's real. And everyone cannot love you. I can't expect everybody to love me. I would always have haters. It's normal. It's part of the price you pay for putting yourself out there. For someone like me that have done social justice, it's part of the price I would pay. You did social justice. Abi you did social babiala. And there is price to pay. Not everybody is okay with the way I handle things, which is fine, which is okay, which is good. Do you understand? Not everybody will be okay with it. So it's normal. And I don't take this thing too hard. I don't. Because when you check yourself. And you see that, oh, but what I did I do it for? What I be? Show me last one. Really? Will let me send him back. Okay. She's so stressed out. And unfortunately for her, she's not. Yeah. She's so stressed out. And unfortunately for her, she's married to someone who's not learned. She's married to someone either is ignoring the signs or he's just not interested in getting her help. Because what she needs